sí ìpadà sẹ́yìn. Ẹ má dáhùn ti lágbára ní kẹ́. Orílẹ̀-èdè Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Orílẹ̀-èdè Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Àwọn gbọ́dọ̀ tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí. A fẹ́ pàtó lọ. Ṣùgbọ́n a fẹ́ fi díẹ̀ hàn nínú kíni yóò wáyé tí orílẹ̀-èdè tuntun náà bá dé. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kọ́kọ́ gbọ́. Ibi táwọn èèyàn ti ń jí rí yà tí wọ́n ń jí rí yà ó ní Nàìjíríà. Jíríyà. Àjíríyà. Jíríyà. Ọlọ́run gbà wá lọ́wọ́ àjíríyà. Ọlọ́run á sì gbà wá lọ́wọ́ àjíríyà. Àṣẹ. Ní Ìsàndú la ti ń sọ̀rọ̀ báyìí ní Yàgbà East, Kogi State. Kí a lè mọ̀ gbogbo ibi tí ilẹ̀ Yorùbá ní pátápátá à ń sọ fún adéwákàtọ̀ pé ẹyọ kan lóṣù ní ajẹ́. Ọmọ Oòduà, ọmọ ọkọ Oòduà, ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ó ní àwa. Agbàgbọ́ jáde sí akáwé ká sọ sétí àwọn èèyàn ni ẹ̀sùn mọ́ wa o, ẹ̀sùn mọ́ wa o. Orílẹ̀-èdè Yorùbá yóò ṣe kíni o. Yóò dúró. Yóò wáyé. Yóò ṣẹ. Àṣẹ. Gbogbo ẹ̀ka máa ń dọ́gba pé bàbá súnmọ́ wọn. Àwọn òbí á sọ sáfẹ́fẹ́ tó fò lọ ìlà oòrùn rẹ̀, ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá rẹ̀. Òun là ń sọ yìí. Bá a ti ń sọ ní níbẹ̀ ni wọ́n ṣe ń bàdàn. Wọ́n ṣe ní Abẹ́òkúta, wọ́n ṣe ní Ìlọrin, wọ́n ṣe ní Ìlọrin, káàkiri ibi ìdílé Yorùbá dé láàrin ilẹ̀ Àjíríyà yìí. Bí a mọ̀ pé àtàrà o, ohun tí a ń béèrè fún ní orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Orílẹ̀-èdè Yorùbá. Òun la fẹ́ lọ́wọ́lọ́wọ́. Orílẹ̀-èdè Yorùbá. Òun la fẹ́. Bí orílẹ̀-èdè bá ṣẹlẹ̀ tán, ẹ gbọ́ lónìí, ẹ mọ ọ̀rọ̀ òṣèlú kọ́ yìí. Ohun tí yóò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà là ń wí yìí. Ẹni tó bá fi gbọ́ ọmọ 100 ọdún 60 years. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àti ohun tó fi fún wa lórílẹ̀-èdè yìí, irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣẹ̀ṣẹ̀ máa lóun wáṣẹ́. Irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣẹ̀ṣẹ̀ sọ pé àfi tó bá lọ ṣe gèdè márùn-ún níbi tí ò ti lè sùn. Àgbàlagbà 60 years of age tí ó sì máa ṣe iṣẹ́ títí wọ́n tó fi pension ẹ̀. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ dọ̀rọ̀ nìyẹn. Olówó sáwọgbó, ẹrú rẹ̀ lókù tí ń wá kiri. Tí ó ṣe gbọ́. Kò sí gbọ́ o. Ẹrú ló yẹ ó sáwọgbó. Kí olówó ẹ̀ máa wá ká. Ṣùgbọ́n olówó ló sáwọgbó báyìí. Ẹrú rẹ̀ ní wá kiri. Ó lápè ní ó dà ó dì nílẹ̀ Yorùbá. Ó ti dà ó dì nìyẹn o, yẹni kó ti burú jáì. Kò sọ́mọ 100 ọdún yóò tún máa wá iṣẹ́ kiri. Ètò rẹ̀ wà nílẹ̀ wípé ohun tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá ó tó Yorùbá tọ́jú. Ó ní ohun tí wọ́n fi ṣe gbèdéke, ó ní àǹfààní rí láti rí fúnra ara mi. Nígbà tí èmi náà tọ́lọ́ fún mi lórí ọ̀fẹ́ láti travel lọ sílùú Amẹ́ríkà. Gbogbo dáfẹ́ ló kẹ̀wọ̀n ohun tí èèyàn fojú ara ẹni rí ni ohun tí wọ́n ń ṣe níbẹ̀. Mo dé ìlú kan lọ́jọ́ kan, à ń pè ní ẹni Las Palmas. Àwọn Portuguese ló wà níbẹ̀. Mo lọ sí orílẹ̀-èdè Singapore, Asia. Bàtí mo débẹ̀ tí mo wo bí ilẹ̀ ti rí, ọlọ́gbọ́n yẹn yọ. Èrò tó wá sọ́kàn mi ni wípé tó bá yẹ pé mo jẹ́ sójà ni,
bá padà lọ lékè ní over tó gọ́ọ̀mẹ̀ntì ilé ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá wa ó ní Ọlọ́run àwọn èèyàn wọ̀nyí dẹ̀ ń wá síbí wọn àdédé ká sọ ọ́ àbí tá bá tó di ọmọ wọn papọ̀ àárín wọn lọ síbẹ̀ ọmọ àwọn tí ń ṣe iṣẹ́ tí wọ́n ń jẹ wọn ọ̀ràn tí wọn ìyẹn ní Italy nìyẹn o ní Italy mo tẹ̀ tí ń sọ ibi tá a ti ní stopover bá a máa gbéra láti ibẹ̀ lọ orílẹ̀-èdè tí mo lọ yẹn orílẹ̀-èdè tí mo lọ yẹn Singapore nígbà yẹn wọ́n jẹ́ 200,000 ènìyàn orílẹ̀-èdè ní 200,000.